Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ bí tẹ́ bá ti ń wò wá, ẹ káàbọ̀ sí Tiwantiwahoodtv. Psychopaths part 2, Psychopaths part 2 òun la ní ká mú wá fún yín. Ẹ̀yin tí ẹ bá ti wo Psychopaths part 2 yọ ní long thing. Ká tó tẹ̀síwájú ẹ jẹ́ bá wa comment, ẹ like, ẹ share, ẹ subscribe. Ẹ̀yin olólùfẹ́ wa dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbárùkù tì wá lórí channel, tẹ́ ń bá wa subscribe, tẹ́ ń like, tẹ́ ń share. Ẹ má gbàgbé pé a máa ṣe giveaway lórí ìkànnì nígbà tí àsìkò bá tó. Kẹ́ ẹ lè jàǹfààní giveaway yìí, ẹ má gbàgbé àti máa comment nígbàkúgbà tẹ́ bá ti wo àwọn fọ́nrán tá a mú wá sí ojú ìwọ̀n yìí tán. Ẹ jẹ́ ká mọ̀ nínú comment section ta ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jù, ta lè rò bó ṣe dáadáa nínú eré. Ní tèmi mo bí pé ó fakọyọ àwọn ọmọ méjèèjì ọ̀daràn lágbàá làwọn gan náà. Wọ́n ní ọmọ tẹ́ya bá bí ẹ̀yà ló máa jọ, àwọn lè jọ ìyá wọn, wọ́n tún mọṣẹ́ ju ìyá wọn lọ. Pẹ̀lú ọwọ́ tó ń gbé ìṣe àwọn gan máa burú ju ìyá wọn lọ. Ẹ láti lọ wo Psychopaths part 1 and 2 ní Bimpe TV tẹ́ bá ti wò gbọ́ngbọ́n kan sí láti bẹ̀rẹ̀ dópin. Eré yìí ni wọ́n gbìyànjú. Tí ẹ bá ti wò mo tuntun sọ́sẹ́ ẹ ti dọ́ọ̀lù ẹ̀. Ẹ gbìyànjú kẹ́ tètè lọ wo Psychopaths apá kejì. Ó ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí. Tẹ́ bá wò tán ẹ padà sórí comment section yìí. Ẹ jẹ́ ká mọ̀ òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jù. Kí lẹ̀yin rò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kẹta? Torí kò tán síbí o, ó tún lápá kẹta o. Ẹ jẹ́ ká tètè mọ̀ ká lè tètè sọ fún wọn kó lè tètè bọ̀ wá apá kẹta sí i. Ní ó ń gbóná fẹlifẹli ajá àbálẹ̀ àsìdè hot. Ẹ jẹ́ ká mọ̀ òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí. Kí lẹ̀ rò pé ó yẹ kó ṣe nínú apá kẹta àbí kí lẹ̀yin rò pé ẹ fẹ́ rí nínú apá kẹta ká lè fi tó wọn létí kí wọ́n lè fi kún un. Ẹ wo Psychopaths yìí tó bá sọ pé eré dùn nígbà tí mo kọ́ wọ apá kìíní mo rò pé ó ti fẹ́ tán síbẹ̀ nìyẹn. Àṣé apá kejì tó ń bọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ nínú apá kìíní wípé ìyá wọn lówó gbogbo nǹkan lọ dáradára fún un. Tó bá sọ pé socialite ni ọ̀daràn náà dẹ̀ tún ni. Kó tó di pé nǹkan yíwọ́ ọmọ lọ́wọ́ nínú apá kìíní tó fi sí ọmọ ìfiṣàṣemáṣe pẹ̀lú ọmọ ẹ̀gbọ́n ẹ̀. Ẹ wo apá kejì máa ṣọ́ọ̀kì yín. Nǹkan tẹ́ máa discover lápá kejì ó máa ṣọ́ọ̀kì yín. Mi ò tí ì rí ibi téèyàn ti ní wèrè lórí tó bí mo bí pé ṣe ní wèrè lórí tó nínú movie yìí. Sharon Adéàga fúnra rẹ̀ kò pé méjì ọ̀kan ní gbogbo ìlú. Tó bá sọ pé èèyàn ní ṣókò, èèyàn ní wèrè, èèyàn ní craze, èèyàn kan tó ń jẹ́ ogbà àwọn orúkọ tá a kà lẹ́yìn lélẹ̀. Kí wá ní ìdí tẹ́ ẹ̀ fi wá nílò wo Psychopaths ní Bimpe TV. Ẹ ti ń dọ̀ọ̀lù ẹ̀ o, ẹ tètè ẹ lọ wò. Ẹ má gbàgbé ẹ bá wa comment, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ subscribe ká lè máa mú wá fún yín ní ajá àbálẹ̀ àsìdè hot. Ó ń gbóná bẹ́líbẹ́lí. Tó bá yá lórí ìkànnì yìí a máa gbé àwọn òṣèré wa wọlé. Mọ́mì ẹ̀yin tẹ́ ń bọ̀ wo àwọn àwòrán yìí láti wá fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí nǹkan tẹ́yin rò lórí àwọn eré tá a mú wá fún yín àti nǹkan tẹ́ ẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀. Àní rí jù báyìí lọ ná, ó dìgbà. Ẹ má gbàgbé o, ẹ jọ̀wọ́ ẹ comment, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ subscribe. Ẹ ṣeun. Kọ́lọ́run kó ṣọ́pàdé wa, ó dìgbà.